àfọ̀ṣẹ má yẹ ẹ̀hùn. Ọlọ́run wọlé abitadé yìí gbogbo ẹ̀yin tẹ́ wà nílẹ̀ Yorùbá àbí tẹ́ wà Nàìjíríà àbí tẹ́ wà nílùú kan tí ọmọ ìlú yín travel àbí tí mọ̀lẹ́bí yín travel àbí tọ̀rẹ́ yín travel àbí tábúrò yín travel, Ọlọ́run wọlé nínú mọ́sálásí tá a wà yìí tẹ́ wá ń fi ògùn pé tẹ́ fi gbà nǹkan lọ́wọ́ ẹ̀ tó sì ń láàgùn níbi tó ti ń ṣiṣẹ́ nílùú òyìnbó tó ń ṣiṣẹ́ tààrà táyìn wá dúró síbi kan tẹ́ ń pè é kó máa fún yín lówó tẹ́ ń lo olúgbòhùn fún ẹ ní pàdé Ọlọ́run ọba dáadáa àfi tẹ́ bá ṣèǹjì ẹ ní bí ọmọ gidi tọmọ yín bá dé ìlú òyìnbó ó lọ lójú àlá ni tó bá sì wá lọ wá dìpọ́tù ẹ ní àfi tẹ́ bá ṣèǹjì. tẹ́ mọ́ fi kan gba nǹkan lọ́wọ́ àwọn aráàlú òyìnbó gbogbo ẹnu ni mo fi sọ. Ọlọ́run wọlé abita dé ayé àlùkùránì ta kàdé yìí. Ọlọ́run ni wàlẹ́sìn náà káfárọ̀ ọ̀lẹ́yà òtọ́ gùd òòrùn àwọn tó gbára léṣù yukuri yóò ní ahùn mina nuri ila zulumat a máa yọ ìmọ́lẹ̀ a máa yọ wọ́n kúrò nínú ìmọ́lẹ̀ àwa Ọlọ́run a máa ṣe kí ni ila zulumat a máa tì wọ́n bọnú